ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájọ balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbòjú tẹ̀ fún wò wá mo lójú náà ò ní fọ́ ètí tẹ̀ fi ń gbọ́ wá ìtì náà kó nídìí o láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà lágbálégbòde tá a tún mọ́ wá sojú mọ́ máwòrán àti tí ìgbà yìí tẹ̀ jẹ́ olólùfẹ́ mi ebe ti mọ̀ pé ó kọ́ mi ò yí padà nígbà kankan àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹjá máa wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí olóògbé Doyin Òkúpè ètò papòdà lónìí. Wọ́n ti rán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán jẹ́ ògbóǹtarìgì agbógun olóró mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wọ̀n ọdún 15 báyìí 95 years in prison. Àwọn ọlọ́pàá Hisbah kò dáwọ́ dúró rárá wọ́n ti gbé àgádágodo ti ilé tẹ́tẹ́ kan ní ìpínlẹ̀ Kano. Wọ́n ṣekú pa ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Plateau lásìkò tí ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ń wá arákùnrin tó ṣekú pa ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ náà báyìí. Wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ olórí ikọ̀ Lakurawa ní ìpínlẹ̀ Kebbi. Ìṣẹ̀lẹ̀ Ìkẹjà electricity office èyí tó mú kí àwọn ọmọ ogun ojú òfurufú ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ àti àwọn tó wà ní iléeṣẹ́ mọ̀nàmọ́ná ọ̀hún ló ti bí ọ̀rọ̀ míì jáde báyìí. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí olóògbé Doyin Òkúpè èyí tó papòdà lónìí. Gẹ́gẹ́ bí a ti ṣe mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí níbi tá a ti sọ di mímọ̀ fún wa wípé ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tó sì tún jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ àná Goodluck Jonathan lórí ọ̀rọ̀ ìlú tó tún jẹ́ olùdámọ̀ràn fún Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ètò ìròyìn ní àsìkò ìjọba wọn Doyin Òkúpè ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lónìí lẹ́ni ọdún 62 lókè pẹ̀ wàyí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu lábẹ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà àátẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ó ti fi àtẹ̀jíṣẹ́ náà léde báyìí níbi tó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí Doyin Òkúpè bó ti jẹ́ ọmọ bíbí Ìpèrú Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé olóògbé Doyin wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí olùfọkànsìn àti aláàánú tó sì tún ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nípa bí ó ṣe gbìyànjú láti gbé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lókè téńté ní ìgbà ayé rẹ̀ lórí ètò ìsìnkú olóògbé tẹ́ ẹ bá gbàgbé àti mo wá fún wa pé àwọn mọ̀lẹ́bí wọ́n ti fi léde wípé tó bá di ẹ̀yìn àwẹ̀ Ramadan àti àwẹ̀ lẹ́ǹtì tó fi mọ́ ẹ̀yìn ọdún Easter ó ní àwọn yóò ṣètò ìpalẹ̀mọ́ òkú olóògbé ọ̀hún ṣùgbọ́n báyìí ó ti wà ní ilé ìgbókùpamọ́sí tá a mọ̀ sí mọ́ṣúárì. Wọ́n ti rán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ògbóǹtarìgì ògbólógbòó agbógun olóró 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wọ̀n ọdún 15 báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àwọn 4 tí wọ́n ti jingiri nínú egbògi olóró gbígbé ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti fi wọ́n sí ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 15 gbáko báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àjọ NDLEA lábẹ́ tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún Fẹ́mi Babafẹ́mi tó fi ìròyìn náà léde ó dárúkọ Ògbújì Christiana Ifeanyi àti Ìlódùbà Augustine àti Shuaibu Nuhu Isa tó fi mọ́ Zidon Zuriga èyí tí àjọ NDLEA náà fi páńpẹ́ òfin gbé wọn ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí wọ́n ń ṣe àlàyé wípé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ògbújì Christian Ifeanyi ó ní ọwọ́ bà ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ọjọ́ 18 inú oṣù kẹsàn-án ọdún 2024 lórí ẹ̀sùn wípé wọ́n bá cocaine èyí tí ìwọ̀n rẹ̀ jẹ́ 19.40 kg
nínú ọ̀rá tí ó dì lọ́tọ̀ọ̀tọ̀ tí òǹkà àwọn ọ̀rá náà tó sì jẹ́ 817 iye gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé iye owó tó tó 4.65 billion naira ó ní owó egbògi olóró ọ̀hún èyí tó gbé wàyí o ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Adamawa àti ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dájọ́ fún àwọn ènìyàn náà níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ó ní wọ́n ti jù sí ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 95 gbáko báyìí. Àwọn ọlọ́pàá Hisbah wọn kò dáwọ́ dúró rárá, wọ́n ti gbé àgádágodo ti ilé tẹ́tẹ́ kan ní ìpínlẹ̀ Kano pẹ̀lú bí àwẹ̀ Ramadan bó ṣe ń lọ lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà fáwọn ikọ̀ Hisbah ní ìpínlẹ̀ Kano, Sheikh Mujahideen Aminuddin ètò fi ìròyìn náà léde fún àwọn oníròyìn. Ó sọ dímọ̀ wípé gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin ṣẹ̀ríà èyí tí àwọn lò ní ìpínlẹ̀ Kano ọ̀hún níṣe ni kò fi àyè gba àwọn tí wọ́n ní ilé ìtajà tẹ́tẹ́, ilé ìtajà ọtí àti àwọn tí wọ́n ń jọ̀sán ní ìpínlẹ̀ ọ̀hún. Nílò tó sì sọ dímọ̀ wípé wọ́n ti gbé àgádágodo ti ọ̀gọ̀rọ̀ àwọn ilé tẹ́tẹ́ tí wọ́n ń ṣí kalẹ̀ lásìkò tí àwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́ báyìí ó ní kò bá òfin ṣẹ̀ríà mu. Tẹ́ ẹ bá sì gbàgbé ṣáájú láti mú ìròyìn náà wá tẹ́lẹ̀ rí níbi tá a ti sọ di mímọ̀ wípé àjọ ikọ̀ ọlọ́pàá Hisbah ọ̀hún wọ́n ti fi páńpẹ́ òfin gbé ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́langba ní ìpínlẹ̀ Kano lórí ẹ̀sùn pé wọ́n ń jẹ ọ̀sán lásìkò tí àwọn ènìyàn tí wọ́n ń gba àwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Kano. Bẹ́ẹ̀ náà sì ṣe ní àlàyé pé àwọn kò ní tẹ́tì torí pé ìwà tí kò bófin mu ó ní àwọn ènìyàn náà ò ní wọ́n wù látàrí bí wọ́n ṣe ń ṣe ohun tí ò bófin mu lásìkò tí àwẹ̀ Ramadan tó ń bẹ lóde lọ́wọ́ báyìí ó ní bí àwẹ̀ bá tún wá lọ tán níṣe làwọn yóò tún pinwọ́ gbogbo àwọn tí kò bófin mu èyí tí wọ́n wù níwà káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kano. Wọ́n ṣekú pa ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Plateau lásìkò tí ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn ọlọ́kadà. Ní ìjọba ìbílẹ̀ Àríwá Jos ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ yìí tó wáyé ní ọjọ́ kìíní inú oṣù kẹta ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn yìí. Gẹ́gẹ́ bá ṣe sọ dímọ̀ wípé ní nǹkan bí dédé aago 8:30 alẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ìtòsí Moonshine Hotel ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé pẹ̀lú òfin tí ìjọba ìpínlẹ̀ Plateau èyí tó pa fún àwọn ọlọ́kadà àti oníkẹ̀kẹ́ márúwá pé tí aago 6 ìrọ̀lẹ́ bá ti lù báyìí wọn kò ní àǹfààní láti jáde lọ ṣiṣẹ́ bí ti ń wù kó máa, ṣùgbọ́n tí àwọn kọlọ̀rọ̀ sí kan náà máa ń ṣe bẹ́ẹ̀ wu ìwà náà tó sì máa ń jáde lẹ́yìn aago 6 látàrí jíjẹ àti mímu wọn. Níṣe náà wọ́n á tún tẹ̀síwájú pé lásìkò tán bá jáde yìí níṣe náà máa ń pàdé àwọn ọlọ́pàá ní ojú òpópónà tó sì máa ń gba owó tí kò tọ́ àti èyí tí kò bófin mu ní ọwọ́ wọn. Wọ́n sọ dímọ̀ wípé owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ó bẹ̀rẹ̀ láti 200 naira dé 500 naira 200 naira àti 500 naira. Nígbà tí ọ̀rọ̀ náà ti ń gun àwọn ọlọ́kadà àti oníkẹ̀kẹ́ mọ́lúwà náà lápá ó ní wọ́n bá kóra wọn jọ tí wọ́n sì lọ ṣe ìfẹ̀hónúhàn sí àwọn ọlọ́pàá ọ̀hún níbi tí wọ́n dúró sí pé ẹ wò ó a kì í bọ́ oníṣùwà débi egbò, ibi tẹ́ ẹ bá wa dé yìí ó tó gẹ, àwọn ò fi ara mọ́ mọ́ láti máa jẹ́ kí ẹ máa gba owó tí ò bófin mu ní ọwọ́ àwọn. Nígbà tí àwọn agbófinró náà yóò fi èsì padà wọ́n ní ṣe iṣẹ́ tẹ̀yin náà ń ṣe tó bófin mu, it is illegal, a lè fàyè lẹ̀ fún yín torí pé ìjọba ìpínlẹ̀ Plateau kò gbọ́dọ̀ gbọ́ pé ẹ tún ṣiṣẹ́ lẹ́yìn aago 6. Ọ̀rọ̀ náà ló di awuyewuye láàrin àwọn méjèèjì níbi tán ti ṣe ní àlàyé pé bó ṣe di ọ̀rọ̀ tó di tọrọ fọ́nkálẹ̀ báyìí níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù síra wọn. Nígbà tí wọ́n sì ṣekú pa ọlọ́pàá Muhammed Kile Tawhiri ní tí wọ́n ṣe ní èṣe yamayama. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n òkú ni ẹlẹ́jà ń tà pẹ̀lú bí dókítà tó ń bẹ lẹ́nu iṣẹ́ lákòókò náà bó ṣe kéde rẹ̀ pé ó ti ṣe bẹ́ẹ̀ fi ayé yìí sílẹ̀ tó sì ti jáde láyé látàrí ìkọlù táwọn ọmọ gànfẹ́ náà tí wọ́n ṣe. Lásìkò táwa fi ń kó ìròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ nípa pé bóyá wọ́n ti fi páńpẹ́ òfin máwọn ẹnikẹ́ni tán wà nínú ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ṣẹlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ní àwọn tí ń wá arákùnrin tó ṣekú pa ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tán pé orúkọ rẹ̀ ní Ojú láti
Calabar tí ń ṣe ìpínlẹ̀ Rivers ìpínlẹ̀ Cross River ni wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá báyìí lẹ́ni tí wọ́n ní ó gún ìyàwó rẹ̀ ní ìgúnkúgún èyí òun Josephine Isaac ní agbègbè Àgúrè ìjọba ìbílẹ̀ Waterside ní ìpínlẹ̀ Ògùn lásìkò tí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Nínú àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá ó sọ dímọ̀ wípé àbúrò olóògbé tó kọ tiẹ̀ ń jẹ́ Blessing ó ní ó mú ọ̀rọ̀ náà wá sí etí ìgbọ́ àwọn agbófinró ní nǹkan bí ó ṣe ní àlàyé pé ní nǹkan bí dédé aago kan òru ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tá a lò sẹ́yìn yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú èdè àìyedè kan ṣe bẹ́ sílẹ̀ láàrin olóògbé àti ẹni tó jẹ́ ọkọ rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní mú ọ̀bẹ tó bẹ̀rẹ̀ sí ní gún ní ìgúnkúgún ó gún ní ọrùn mọ́ gẹ̀ǹgẹ̀ àyà èyí tí ó fa ọgbẹ́ àìkàkà ìmọye sí lára. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú ṣùgbọ́n gbogbo akitiyan dókítà tó wà lẹ́nu iṣẹ́ ní àsìkò yìí ó já sí pàbó bó ṣe kéde rẹ̀ rèé wípé ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní kété tí arákùnrin Òjú yìí tó wu ìwà burúkú náà tán onámọ̀ ni ó ti na pápá búra tó sì ti bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sọ̀rọ̀ látìgbà náà títí di àkókò tá a fi wá ń kó ìròyìn jọ. Àwọn agbófinró ò tí ì rí o wọ́n sì ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí àwọn wá báyìí ẹnikẹ́ni tán bá ní ó ní ìròyìn rẹ̀ lọ́wọ́ lórí bí àwọn ṣe lè fi páńpẹ́ òfin mú wọn ni kó má tẹ̀tì láti kàn sí àwọn agbófinró tá bá súnmọ́ ní ìtòsí wọn náà. Wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ olórí ikọ̀ Lakurawa ní ìpínlẹ̀ Kebbi pẹ̀lú bí wọ́n ṣe ń kó màálù àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ fìjìláńtì tó ń ṣe ọlọ́dẹ ìbílẹ̀ ti ìpínlẹ̀ Kebbi ó ní wọ́n ti ṣekú pa aṣáájú ikọ̀ Lakurawa tí wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ Kebbi àti agbègbè rẹ̀ láàmú. Ìtàn pé orúkọ rẹ̀ ní Maigamu ní ìjọba ní agbègbè tó pè ní Kunchin Bàbá ìjọba ìbílẹ̀ Àrèwá ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n ṣe ní àlàyé pé ní ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan tí gómìnà ìpínlẹ̀ Kebbi Enyim Nasiru Idrisi tó ṣe àbẹ̀wò sí àwọn agbègbè táwọn oníṣẹ́ láabi ikọ̀ Lakurawa náà tó ń ṣe ìkọlù sí ní ọ̀sẹ̀ tá a lò tán níbi tá ti ní agbègbè bíi Bagiza àti Rausa ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé ìṣẹ̀lẹ̀ yìí kò tún ní wáyé mọ́ pẹ̀lú báwọn yóò ṣe gbé ìgbésẹ̀ akọ àti ìgbésẹ̀ akọni láti wá àwọn oníṣẹ́ láabi náà jáde nínú ihò ilẹ̀ tó wù kí wọ́n sá pamọ́ sí nígbà tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àti àjọṣepọ̀ àwọn fìjìláńtì tí wọ́n fi oríkorí fi kùn lukùn onámọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí inú igbó tí àwọn oníṣẹ́ láabi ikọ̀ Lakurawa náà tán fi ṣe ibùbá wọn dáná ìbọn yára wọn gẹ́gẹ́ bí àṣà àwa ọmọ kéékèèké wọn ní gbómi ìjà kaná kí n bọ̀ báwò ọwọ́ ẹnìkan ọmọ nísàì ju tẹnìkan lọ níṣe ni ọwọ́ ikọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Kebbi ló ṣe bẹ́ẹ̀ borí ikọ̀ Lakurawa tán ti fi ẹ̀yìn Maigemu láti fi ẹ̀yìn rẹ̀ tì báyìí lẹ́yìn tí wọ́n dojú ìbọn kọra wọn tán ní ìpínlẹ̀ Kebbi. Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná ní iléeṣẹ́ ìmúnáwá Ìkẹjà Electricity Office níbẹ̀ ní Ìkẹjà nípínlẹ̀ Èkó níṣe ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ọ̀hún Association of Nigeria Electricity Distributor ANED ètí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Ọdúntàn tó ti fi ojú ìwòye rẹ̀ tó sì kó lójú sí ìgbésẹ̀ tí ikọ̀ àwọn ọmọ ogun ojú òfurufú yìí tí wọ́n gbé tẹ́ ẹ̀ bá gbàgbé amúròyìn náà wá fún alánà òde yìí níbi tá a ti ṣe ní àlàyé wípé ikọ̀ àwọn ọmọ ogun ojú òfurufú onámọ̀ ṣe ìkọlù sí iléeṣẹ́ ìmúnáwá ti Ìkẹjà níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lu àwọn òṣìṣẹ́ ibẹ̀ ní ìlúkulù ló fi mọ́ ẹni tó jẹ́ olóyún ní ara àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìmúnáwá ọ̀hún wọn kò ṣàì bá ọ̀gọ̀rọ̀ oríṣiríṣi àwọn ohun àlùmọ́nì tí iléeṣẹ́ náà wọn kò ṣàìbàjẹ́ àti ṣàfihàn fídíò rẹ̀ á tún máa ṣàfihàn rẹ̀ fún wa ó lè máa jẹ́rìí máa jẹ́ mìíṣó ní ìtẹ̀síwájú ìròyìn tá a mú wá yìí ní ṣe ni tó wá jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ọ̀hún Sunday Ọdúntàn tó ti wá fi ọ̀rọ̀ náà léde lójú móhùnmáwòrán Arise TV lénìí níbi tó ti ṣe ní àlàyé pé gbèsè tí àwọn ọmọ ogun ojú òfurufú tí iléeṣẹ́ wọn náà èyí tí wọ́n jẹ ó ní owó rẹ̀ jẹ́
3.2 billion naira èyí tí ó sì sọdún mọ́ wípé àwọn kò lè gbà mọ́ra mọ́ ló jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ láti yọ iná wọn kalẹ̀. Ó ní sí ìyàlẹ́nu àwọn ọ̀nà tí wọ́n gbé gbà yìí ó bà àwọn lọ́kàn jẹ́, ó sì bà oríṣiríṣi ohun nǹkan jẹ́, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà tí wọ́n ṣe ní ṣìbálàṣìbolo. Fídíò náà bẹ́ẹ̀nbì níbi tí olùdarí iléeṣẹ́ ọ̀hún tó ti ṣe ọ̀gọ̀rọ̀ àlàyé táwọn ṣàfihàn rẹ̀ fún wa lẹ́yìn gbogbo atótónu ìròyìn tá a bá ṣe bẹ́ẹ̀ tá a kójọ tán báyìí. Ṣé Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ẹja ṣe ní ṣókí tí ń ṣe ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ ẹ rí i pé fìlà mi ò ṣe bẹ́ẹ̀ kọjá ìpéǹpéjú. Akíníyàn wípé ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ kú ìfẹ́, ẹ kú àìbínú lásìkò ní gbogbo ìgbà tẹ́ fi hàn sí wa. Ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi tó ṣe bẹ́ẹ̀ ṣagbátẹrù bí ìròyìn yìí kò ṣe dé etí ìgbọ́ àti ojú ìwòran ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń fi kọ́mẹ́ǹtì sílẹ̀, inú wa ń dùn, àmọ́ fi tayọ̀ tìdùnnú ká láti fèsì sí yín padà náà ni. Ẹ má jẹ́ ó sú yín, agara kì í lóní ṣe Elédùmarè, agara ò ní dá mi Àyànfẹ́ Elédùmarè, bẹ́ẹ̀ ni kò sì ní dẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa náà. Ó dàárọ̀ o, oorun ayọ̀ òun lọ́sùn. We came on board on the 1st of November 2013. And as far as this Ikeja, this Air Force base on that road at Ikeja is concerned, their bill from 2013 November 1 until December 31st, 2022, their total bill was 7.5 million, 7 billion 564 million 153,000 naira. That's 7.5 billion. This is as of and they 2023. Paid from 2013 to 2022, December 31st. So they were owing us 7.5 billion, thanks to the government of President Muhammadu Buhari, particularly Mr. Tunde Fashola when he was Minister for Power. So they paid 4.3 billion, leaving an outstanding balance of 3.2 billion. That was before 2023, 2013 to 2022. So in 2023, they ran up a bill of 1.4 billion naira, and they paid, in 2023, they paid 1.2 billion naira. They refused to pay their arrears. The billing or the bill was not in contention. That was not the problem. But they were always doing this gra thing, reminding us all the time, and we are the one protecting Nigeria, as if there's no military in the USA or in Europe, as if they're not even paid for what they do, as if somebody is forcing somebody to go and become an Air Force personnel, because that's the blackmail. Now, so in 2023, the bill was 1.4 billion, they pay 1.2, remaining 191 million naira. So we kept on asking them to pay. In 2024, their bill went up slightly to 1.5 billion, and they paid only 623 million naira. Now this is the catch. We can say with all sense of responsibility, this new government, when they came on board in 2023, this current president made it very clear to us and to our investors that they will pay MDA debt, military department agencies. And I know they were giving them money. That was why they were able to pay 1.2 out of 1.4 billion in 2023. Surprisingly, in 2024, out of a debt of 1.5, they only paid 623 million naira. What happened to the rest of the money? Between the Federal Minister of Defense and Ikeja Air Force Base and all these officers. Now, so the outstanding balance for 2024 was 893 million naira. So the summary is this. As of today, total debt is 4,340,566,000 naira. Now, this debt is the reason why we started asking them to pay. And the man we were dealing with, the Oga Patapata, who is higher than the President and Commander-in-Chief, and I will say what I mean by that. This gentleman is called Air Vice Marshal A.K. Ademulegun. So we had a series of meetings with him. But in June 2024, the people that we sent there to go and ask for payment were beaten up at Ikeja Air Force Base. That was the first problem we had with them. So on the 29th of July 2024, because of this non-payment,
We now decided to write them a letter. So the MDC of Ikeja wrote them a letter telling them that we are sorry, we have to install a device called auto recloser. That auto recloser, the job of that is to enable us, as service provider, to manage supply of energy into any particular place. In other words, we can determine through that machine how many hours we can give that community or that place, depending on the